Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ pé gbogbo tí ó ń jáde ní ẹnu àwa bí pẹ̀lú ìmísí Odùduwà ni. Ẹ̀yin olùgbọ́ wa kúkú dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa kálọ. Ojú tẹ̀sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní dì. Èmi náà ni oníròyìn yín Ajíbádé Emmanuel Olúwatómọ̀. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni òjò ńlá fa ìkún omi káàkiri Èkó, ó sì dá ìrìnàjò àti iṣẹ́ ọ̀pọ̀ ènìyàn dúró. Òjò ńlá tó rọ̀ fún ọ̀pọ̀ wákàtí ní ìpínlẹ̀ Èkó ti fa ìkún omi ní ọ̀pọ̀ agbègbè tí ó sì jẹ́ kí ọ̀pọ̀ aráàlú ní ìṣòro láti dé ibi tí wọ́n ń lọ. Láti ìgbà tí òjò náà ti bẹ̀rẹ̀, omi ti kún ọ̀pọ̀ ojú pópó ní àwọn ibì kan. Omi bo ojú ọ̀nà débi pé àwọn ọkọ̀ kò lè kọjá. Àwọn awakọ̀ ní láti dúró tàbí wá ọ̀nà míì láti fi dé ibi tí wọ́n ń lọ. Àwọn ènìyàn tó ń lọ sí ibi iṣẹ́, ilé ẹ̀kọ́ àti ọjà ní ìṣòro púpọ̀. Ọ̀pọ̀ ló dúró fún ìgbà pípẹ́ lójú pópó. Nígbà tí àwọn mìíràn padà sílé nítorí pé wọn kò lè tẹ̀síwájú. Ọ̀kan lára àwọn arìnrìn-àjò sọ pé, "Mo jáde ní kùtùkùtù òwúrọ̀ láti lọ sí ibi iṣẹ́ ṣùgbọ́n mo lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí lójú pópó nítorí omi tó kún gbogbo ọ̀nà." Ní àwọn agbègbè bíi Lekki, Ajah, Ìkẹjà, Maryland, Ketu, Agege àti Surulere, omi kún ojú pópó gan-an. Àwọn ọkọ̀ kékeré kan dúró láàárín omi nígbà tí àwọn awakọ̀ fi ọkọ̀ wọn sílẹ̀ nítorí pé wọn kò lè tẹ̀síwájú. Àwọn oníṣòwò náà kò fi ara yọ̀. Díẹ̀ lára wọn sọ pé omi wọnú ilé ìtajà wọn ó sì ba àwọn ẹrù kan jẹ́. Wọ́n ní èyí fa àdánù owó fún àwọn. Obìnrin kan tó ń ta oúnjẹ sọ pé, "Mo dé ilé ìtajà mi ṣùgbọ́n mo rí pé omi ti wọlé. Díẹ̀ lára àwọn nǹkan tí mo fẹ́ tà ti bàjẹ́." Ní ọwọ́ kejì, àwọn ilé iṣẹ́ kan sọ pé ọ̀pọ̀ òṣìṣẹ́ wọn kò lè dé ibi iṣẹ́ ní àkókò nítorí ìkún omi náà. Àwọn aláṣẹ ní ìpínlẹ̀ Èkó rọ àwọn aráàlú pé kí wọ́n ṣọ́ra nígbà tí òjò bá ń rọ̀. Wọ́n ní àwọn ènìyàn kò yẹ kí wọ́n máa gbìyànjú láti kọjá ibi tí omi ti kún gan-an. Wọ́n tún rọ àwọn awakọ̀ pé kí wọ́n má ṣe wakọ̀ nígbà òjò, kí wọ́n sì máa tẹ̀lé ìtọ́sọ́nà àwọn òṣìṣẹ́ tó ń darí ọkọ̀ lójú pópó. Àwọn amòye lórí òjò sọ pé ó ṣeé ṣe kí òjò tún rọ̀ sí i ní àwọn ọjọ́ tó ń bọ̀. Nítorí náà, wọ́n gba àwọn aráàlú níyànjú pé kí wọ́n máa tẹ̀lé ìkìlọ̀ àti ìtọ́sọ́nà àwọn aláṣẹ. Wọ́n tún ní ó ṣe pàtàkì kí àwọn ènìyàn má da ìdọ̀tí sínú àwọn kòtò omi nítorí ìdọ̀tí lè dí ọ̀nà kí ó sì mú kí ìkún omi túbọ̀ pọ̀ sí i. Ọ̀pọ̀ àwọn aráàlú ní Èkó ń ké sí ìjọba pé kí wọ́n tún àwọn kòtò omi ṣe kí wọ́n sì máa yọ ìdọ̀tí kúrò nínú wọn déédéé. Wọ́n ní èyí lè dín ìṣòro ìkún omi nígbà tí òjò bá rọ̀. Ní ìparí, bí ó tilẹ̀ jẹ́ pé òjò jẹ́ ohun rere fún àgbẹ̀ àti àyíká, ọ̀pọ̀ aráàlú ní Èkó sọ pé ó yẹ kí ìjọba àti àwọn aráàlú ṣiṣẹ́ púpọ̀ láti dín ìpalára ìkún omi ń fà. Ẹ ṣé báyìí ní àrìmọ fún ìròyìn ti òní. Ó dàbọ̀. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.